Ẹ káàbọ̀ padà. Lẹ́yìn ìgbà tí mo ti ṣàlàyé bó ṣe lè manipulate àwọn data rẹ pẹ̀lú lílo package tí a mọ̀ sí tidyverse tí í ṣe dplyr àti pipe operator. Nísìnyí báyìí màá máa ṣàlàyé fún ẹ bó ṣe lè ya àwòrán láti ara àwọn data rẹ. Má gbàgbé pé nínú fídíò alákọ̀ọ́kọ́ mo sọ fún ọ pé nínú àwọn àǹfààní áárú tí ó fi tayọ àwọn irinṣẹ́ mìíràn òhun ni pé áárú máa ń ṣe kí ni o? Áárú máa ń gbé àwòrán tó rẹwà, àwòrán tó dáńtọ́, àwòrán tó lekú tó bẹ́ẹ̀ gẹ́ pé o lè máa ṣe kí ni o? Pé o lè máa fàálà. Ní òní n ó máa ṣàlàyé bó ṣe lè lo ggplot láti fi ṣe kí ni o? Láti fi ya àwòrán náà. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, má gbàgbé pé ggplot òhun náà wà nínú ó jẹ́ kan nínú library tí ó wà nínú kí ni o? Package tidyverse. Má gbàgbé pé ko lóòdù package náà tidyverse. Mo ti ṣàlàyé pé tó bá jẹ́ pé o ti ní tidyverse lórí ẹ̀rọ rẹ, o ò bùkátà láti install ẹ̀ mọ́. Ohun tó kàn ṣe ni pé kí ni o? Ó lóòdù ẹ̀. Bóyá ko lo require tàbí library. But èmi ti ní tẹ́lẹ̀, n ò bùkátà láti ṣe bẹ́ẹ̀ mọ́. Ká pé o ò ní, ó lóòdù ẹ̀ láti tẹ irú ibí bàyìí. Tó bá wù ọ́, o lè save script rẹ tàbí tó bá mọ ibi tó ti ṣí, òhun ni pé ó lọ sí file, níbi òkè téńté ibi menu, wàá mú new script, new file, r script, tó ti yé, o lè save ẹ̀ pé lesson 6. Tó o bá mọ̀ bá ṣe create project lọ sínú àwọn fídíò eléyìí tí mo ti ṣe kọjá. Má gbàgbé pé mo lo lè ṣe kí ni o? O lè install packages tó o bá tíì ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó o bá ti install ẹ̀ sí kọ̀m̀pútà rẹ, o ò bùkátà láti ṣe bẹ́ẹ̀ mọ́. Lẹ́yìn rẹ̀, ó ṣe kí ni o? Ó lóòdù package náà. Báwo ló ṣe máa lóòdù ẹ̀? Òhun ni pé ko tẹ library tidyverse. Ṣó ti yé wa báyẹn? Òhun ni pé kí ni o? Ó ṣíná fún un pé kó gbé wá ló lè máa lò ó. Tàbí kó lo kí ni o? Tàbí require. Ìkan yìí yòówù tó o bá rí kó lò nínú require àti library, ìkan kan náà ni ó ṣe kí ni o? Output kan náà ni ó gbé wá fún ọ. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, má dẹ̀ sì gbàgbé pé mo ní nínú àwọn àǹfààní áárú náà ni pé ó ní àwọn data tó jẹ́ pé ó bá áárú wà, àwọn data báárú wá. Nínú àwọn data un bọ́n ṣe pọ̀ lóríṣiríṣi, mo ní tó o bá fẹ́ mọ̀ àwọn data náà, kí ló máa tẹ̀ o? Data, ó dẹ̀ ṣì lóòdù ẹ̀ báyìí. Ó rí pé ó ti gbé ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi wá. A ní air passenger, BOD, CO2. Nínú wọn báyìí, o lè lò wọ́n gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Tí n bá fẹ́ mọ BOD mi, ó rí pé mo lè tẹ̀ ẹ́ báyìí. Ṣó ti yé wa báyẹn? Ó rí pé yóò ṣe kí ni o? Yóò gbé wá. Ó rí pé tó bá wo BOD náà, ó ní time, demand. Ó rí pé ikọ̀ méjì ló ní time àti demand. Ṣó ti yé wa báyẹn? A dẹ̀ ṣì ní kí ni? Tí ikọ̀ méjèèjì jẹ́ kí ni? Ikọ̀ alákọ̀ọ́kọ́ ó jẹ́ integer pẹ̀lú àlàyé tí mo ṣe nínú fídíò tó kọjá. Tí eléyìí dẹ̀ sì jẹ́ kí ni o? Tí eléyìí jẹ́ numeric. Bó o wá la ṣe lè fẹ́ yàwòrán? Ká pé mo fẹ́ yàwòrán nínú kí ni o? Láti ibi data BOD yìí. Tó o bá mọ ohun tí data BOD dúró fún nínú àwọn data abáárúwá ni o. Ṣùgbọ́n tó o bá fẹ́ mọ ohun tó dúró fún, ó rí pé mo ṣàlàyé Star Wars pé ó jẹ́ data tó jẹ́ ṣàlàyé àwọn data àwọn òṣèré inú fíìmù Star Wars gẹ́gẹ́ bí ọjọ́ orí wọn. Ṣùgbọ́n tó o bá fẹ́ mọ ohun tọ́kọ̀ọ̀kan wọn dúró fún, mo ló tẹ question mark, ó sì run ẹ̀ báyìí. Ó rí pé tán bá run ẹ̀, tó bá wo agbègbè tí ó máa ń gbé fáìlì wá agbègbè ìsàlẹ̀ yìí, ibi tí help, ó rí pé ó ti gbé nǹkan kan wá pé biochemical oxygen demand, òhun ni BOD dúró fún. Ó ní data set yẹn, ó ní 6 rows àti 2 columns. Ó rí pé ó sì ń ṣàlàyé ohun tí àwọn kọ̀ọ̀kan jẹ́ fún wa gẹ́gẹ́ bí time. Ó rí pé ó ní numerical factor, mo ti ṣàlàyé síwájú. Ó dẹ̀ ní demand náà. Ṣó ti yé wa báyẹn? Ǹjẹ́ tí eléyìí bá yé, bóo ni mo ṣe lè fẹ́ yàwòrán? Tó o bá fẹ́ yàwòrán, láti yàwòrán pẹ̀lú ggplot kò le rárá. O gbúdọ̀ di nǹkan mẹ́ta mú.
tí à ń pè ní èdè tó mọ gbé sínú function ggplot nǹkan mélòó mo pè é? Nǹkan mẹ́ta. Alákọ̀ọ́kọ́ ohun tó gbúdọ̀ mọ̀ òhun ni kí ni o? Ohun tí à ń pè ní data. Ó rí i pé data gẹ́gẹ́ bórúkọ rẹ̀ ṣe rí òhun náà ni kí ni o? Data tó o fẹ́ fi ṣiṣẹ́. Ká pé BOD yìí ni mo fẹ́ lò, so á já sí pé data mi nínú function yóò máa jẹ́ kí ni o? Yóò máa jẹ́ BOD. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, ìkejì eléyìí tó gbúdọ̀ tún dìmú tá á máa lò fún ggplot wa màá ṣàlàyé tí ó yé ọ yékéyéké òhun náà ni kí ni o? Òhun náà ni mapping. So mapping yẹn a máa ń pè ní kí ni o? Aesthetic. So aesthetic. Kí ni aesthetic? Òhun náà ni pé kí ni? Ihun tó o fẹ́ kó show nínú kí ni o? Nínú àpàtì rẹ. Ihun tó o fẹ́ kó hàn nínú àpàtì là ń pè ní canvas. Ibi tó o fẹ́ draw graph rẹ gangan sí. So surface tó o fẹ́ draw graph rẹ sí òhun là ń pè ní canvas. O wá rí bí àpàtì yẹn, ibi tó fi mọ sọ ibi tí x-axis yóò wà àti y-axis yóò wà. Ihun tó fi mọ ṣé òhun náà ni à ń pè ní kí ni o? Òhun là ń pè ní mapping. So òhun là ń pè ní kí ni? Mapping. Òhun ló gbé sínú function, yóò yé ọ àlàyé bó ṣe máa ṣe. Ẹlẹ́ẹ̀kẹta tó tún gbúdọ̀ dìmú òhun náà ni geometric. O rí geometric yìí òhun ni tó máa sọ fún ggplot irú plot tó fẹ́ plot. Ó rí i pé a ní plot oríṣiríṣi, a ní dot plot, a ní line plot, a ní bar chart, histogram, box plot, ṣó ti yé wa báyẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ibi tó ti máa sọ irú èyí tó fẹ́ yà gangan òhun náà ni kí ni o? Òhun ni geometric. Má jẹ́ gbàgbé mo ní mẹ́ta ló gbúdọ̀ dìmú tá á máa lò nínú function. Alákọ̀ọ́kọ́ ni o gbúdọ̀ gbé data rẹ sí i, pé data wo gangan ibi data wo gangan lo ti fẹ́ ya ohun tó fẹ́ yà. Ẹlẹ́ẹ̀kejì ni mapping, eléyìí tí ó mọ gbé àpàtì wá pé nínú àpàtì rẹ tí a mọ̀ sí canvas, èwo ni ó máa jẹ́ x-axis, èwo ni ó dẹ̀ sì máa jẹ́ y-axis. Ẹlẹ́ẹ̀kẹta tó gbúdọ̀ dìmú tó ṣe pàtàkì, wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ but mẹ́ta òhun ló ṣe pàtàkì. Ẹlẹ́ẹ̀kẹta òhun wá ni kí ni o? Òhun ni ó máa sọ irú àwòrán tó fẹ́ yà, bóyá bar chart ni, bóyá histogram ni, bóyá box plot ni, tó bá dẹ̀ sì jẹ́ line graph. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, ẹ jẹ́ n fún wa ní àpẹẹrẹ. Ká pé nínú data mi BOD yìí mo fẹ́ yà àwòrán kankan ńbẹ̀. Tó bá fẹ́ yà àwòrán ohun tó kọ́kọ́ ṣe ni pé kí ni o? Jẹ́ n gbé sókè ká lè rí i yékéyéké. Òhun náà ni pé ggplot. Ṣó ti yé wa báhun? Ó yá, kí ni mo ní wàá kọ́kọ́ tẹ̀ o? Ó kọ́kọ́ tẹ BOD, data rẹ ni data rẹ. Data ṣo mọ̀ pé mo ní nǹkan mẹ́ta lo gbúdọ̀ kọ́kọ́ mú, lo gbúdọ̀ dìmú. Data rẹ, ṣó ti yé báhun? Mapping tí ń ṣe aesthetic àti kí ni o? Àti geometric. Ṣó ti yé? So data wa, kí ni data wo la fẹ́ lò? BOD. So BOD data tí la gbé wá níbí báyìí. So biochemical oxygen demand, ó rí i pa ló jẹ́ méjì àbí? Ṣó ti yé wa báyẹn? Lẹ́yìn rẹ̀ ó wá tẹ comma. Ṣó ti yé wa báhun? Wàá tẹ comma lẹ́yìn rẹ̀. Ṣó ti yé? Mo ní tó bá wù ọ́ o lè tẹ̀síwájú bẹ́ẹ̀ but kó lè jẹ́ pé ihun tó ṣe ọ́ rẹwà, ó rí i pé àlòtúnlò ni kóòdì rẹ̀. Kó jẹ́ pé ẹni tí ó máa kà á lọ́jọ́ iwájú yóò lè máa ríran rí dáadáa, mo ní o lè bẹ̀rẹ̀ láti line míì níwọ̀n ìgbà tó bá ti fi comma sí i, kò sí ìṣòro lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì tó gbúdọ̀ dìmú lẹ́yìn data òhun ni kí ni o? Mapping. Mapping rẹ yóò máa jẹ́ aesthetic, eléyìí tó jẹ́ pé ó máa ṣe kí ni o? Ó máa gbé àpàtì sí i. Ó rí i pé tí n bá ṣé báyìí, máa wò ó. Ó rí i pé tí n bá yà báyìí, so ó rí i pé ó ti gbé àpàtì mi wá. Jẹ́ kí n zoom ẹ̀ fún ọ kó lè yé ọ. Ó rí i pé tí n bá wo, ó rí i pé ó ti gbé àpàtì wá ṣùgbọ́n àpàtì un kò tíì gbé nǹkan kan sí o. Ṣó ti yé wa báhun? So tí n bá sọ pé kí ni? Tí n bá fi x mi sí i, bóyá tí n bá ní x-axis mi kó jẹ́ time, nígbà tó jẹ́ pé data tá a fẹ́ lò nìí. Ṣó rí i pé BOD data ni, jẹ́ n fi hàn ọ́ dáadáa. BOD. Ó yá, kó lè rí i yékéyéké. Ṣó ti rí i? Ó rí i pé ó gbé time àti demand wá. Ó jẹ́ pé kí ni o? Time mi ni kó wà ní x-axis. Ṣó ti yé wa? Time mi kó wà ní x-axis. Ó dàbí uppercase T ni, àbí? So kí y mi kó jẹ́ kí ni o? Kó jẹ́ demand.
má gbàgbé kódà bó o bá mọ ibi tí ó jẹ́ x-axis àbí tí ó jẹ́ y-axis má gbàgbé x-axis rẹ òun ni kí ni independent variable y-axis ni dependent variable tó ti yé wa báwọn ó rí i pé àsìkò demand òun ni ó mọ sọ kí ni o sọ pé táìmù àkókò ni ó mọ sọ bí ọjà ó ṣe ṣe kí ni báwọn yóò ṣe mọ béèrè ọjà púpọ̀ sí tó ti yé wa báyẹn òun ló fi jẹ́ ó jẹ́ wà ní x-axis ó rí i pé tí n bá rọ̀nà ẹ̀ báyìí tó ti rí ó rí i pé àpàtì mi ó ti yàtọ̀ nínú àpàtì mi nísìnyí ó rí i pé ó ti gbé kí ni wá ní x-axis mi ó ti gbé time wá o so ní y-axis mi ó ti gbé demand wá kí ni nǹkan méjì tá a ṣe tíì ṣe wọ́n gbàgbé ó gbé data rẹ sí òun lálákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe yìí tó ti yé wa báyẹn so ẹlẹ́ẹ̀kejì òun náà ni mapping rẹ ibi tó ti gbé àpàtì rẹ jáde bóyá x-axis ni àbí kí ni o àbí y-axis so lẹ́yìn tó bá ti ṣe bẹ́ẹ̀ tán ó wá lo plus so ti wá báyẹn so iṣẹ́ plus yẹn ni pé kí ni kí geometry ni ó wá kù pé kí ni mo fẹ́ yà so ti wá báyẹn kí la fẹ́ yà ká pé mo fẹ́ ya point báyìí ó ti yé báyẹn mo fẹ́ kó jẹ́ pé dot plot ni mo fẹ́ yà ń bẹ̀ yẹn màá lo geopoint so ti wá báyẹn geopoint tí n bá ya geopoint tí n bá tẹ geopoint nísìnyí máa wò ó rí tí ó gbé wá ó rí pé tí mo ní tẹ́lẹ̀ rèé so ti yé wa báwọn ó rí pé tó o bá wo plot yẹn nísìn níbi àpàtì yẹn ó ti rí àwọn dot má gbàgbé pé mo ní geom yẹn nu ní ọmọ sọ wọn pé bá bar chart ni àbí point ló fẹ́ yà ni o bẹ̀ torí pé point mo mú bí báyìí ó rí pé ó ti ṣe kí ni ó rí pé ó ti gbé wá bó o rí tí n bá fẹ́ kí àwọn ọmọ inú point yóò tóbi sí i kí ní ṣe o ó rí pé mo lè tẹ size ó wá tẹ size sínú rẹ̀ so size rẹ̀ ó jẹ́ ká gbé mo increase ẹ̀ sí 5 ó ti rí ó rí pé ó ti tóbi sí i tó bá fẹ́ kó tóbi jù bẹ́ẹ̀ lọ ńkọ́ bóyá o tẹ 10 ó rí pé ó ti tóbi títóbi àbádì ṣó ti yé wa báwọn so jẹ́ á jẹ́ ó kéré ó ti tóbi jù so lẹ́yìn ìgbà náà ká pé mo tún fẹ́ ṣe kí ni mo fẹ́ draw line kó fi kó gbogbo àwọn kí ni o àwọn point yẹn kó fi kó wọn sínú ó rí pé kí ni mo ló fi wọn draw àwọn bóyá line ni o àbí bar ni o àbí histogram òun náà ni geo yóò máa ohun tó wàá lò láti fi draw line yẹn òun ni yóò máa geo line òun ni function rẹ̀ nígbà yẹn pé line mo fẹ́ yà ó rí pé tí n bá tún ṣe ó yà so ó rí pé gí ti yà ó rí pé gí ti wà ń bẹ̀ tó ti yé wa báyẹn bó wá ní ká pé ìlà mi tó fà un bóyá mo fẹ́ ní kí colour rẹ̀ bóyá kó jẹ́ blue ni àbí red ó tún tẹ̀ colour tó ti yé wa báyẹn so ó wá tẹ̀ bóyá bí blue o gbúdọ̀ fi quotation sí blue rẹ o ó rí pé bí mo ṣe tẹ̀ ó rí pé ó ti gbé wá ká pé mo fẹ́ change ẹ̀ sí red náà bákan náà ẹ̀wẹ̀ ó lè ṣe kí ni ó lè gbé wá ó rí pé ó ṣe kí ni ó rí pé ó rọ̀ gan láti draw ó rí pé àwòrán bó ṣe rẹwà ó fẹ́ lè mọ falá so òun ni pé tó o bá fẹ́ draw nǹkan mẹ́ta ló gbúdọ̀ dì mọ́ gbàgbé data ohun tí ó sọ data tó fẹ́ plot gangan mapping ohun tí ó sọ tí ó wà nínú àpàtì rẹ tí a mọ̀ sí canvas x-axis ni àbí y-axis lẹ́yìn rẹ̀ ló wá ṣẹ̀ ṣe geometry láti draw ohun tó bá wù ọ́ ìjẹ́ tí eléyìí bá yé wa ọ̀nà míì tún wá wà tó jẹ́ pé tó o bá fẹ́ dá rẹ láàmú tó o sì fẹ́ mọ kọ data yìí mapping yìí nínú ọ̀nà tá a lè gbà ṣe míì ni ó yá já tún wò ká pé mo pa eléyìí rẹ́ ká pé mo pa eléyìí rẹ́ tí n bá tiẹ̀ pa á rẹ́ gan kí n filẹ̀ bẹ́ẹ̀ ó rí pé mo fẹ́ ṣe nǹkan míì òun náà ni pé ká pé mo fẹ́ ṣe tí mo ṣe yẹn mo tún fẹ́ draw irú nǹkan báyìí yóò jẹ́ ggplot tó ti yé wa báwọn BOD tó ti yé wa báyẹn ìtumọ̀ ni BOD ń tẹ́lẹ̀yìí dúró fún ni pé nǹkan alákọ̀ọ́kọ́ tó o bá ti specify rẹ̀ fún báwọn n tí R ti mọ̀ pé n tó gbé sákọ̀ọ́kọ́ òun data ni láì specify rẹ̀ sí R ti mọ̀ pé n tó gbé sákọ̀ọ́kọ́ yẹn data ni tó bá ti wá fi comma sí ó tún ti mọ̀ pé n tí ó tẹ̀lé data ni kí ni òun ni mapping ibi tó ti mọ̀ gbé àwọn nǹkan síbi àpàtì rẹ yóò wá jẹ́ EAS o bùkátà láti kọ mapping mọ́ so then time o tún bùkátà láti kọ x-axis mọ́ torí ó ti mọ̀ pé nínú aesthetic rẹ kí ni mo ń ṣáájú o time kí ló dẹ̀ ṣì mọ́ ń tẹ̀lé demand y-axis kò need láti kọ x equal to time y is equal to demand ó yá já ṣe ó rí pé ó ti gbé àpàtì mi wá ó rí pé ìṣẹ̀ fi data sí ìṣẹ̀ fi mapping sí ìfi x-axis sí ìṣẹ̀ fi y-axis sí ó rí pé ó yá ó yá lẹ́yìn náà ńkọ́ jẹ́ ó gbé point jáde kí mo ló fi mọ ṣe geo point àbí
ó yá ó rí pé tí n bá ya geo point yẹn náà ó rí pé ó ti gbé point jáde ṣó ti yé. Ó yá jẹ́ n lo ká pé mo lo size ká pé size mi jẹ́ 3 ṣó ti yé. Ó rí pé ó ti gbé size 3 wá ó ti jó hàn dáadáa. Tó bá wù ọ́ o lè fi kún size náà ṣó ti yé wa báyẹn. Then lẹ́yìn rẹ̀ náà ó tún wá geo ká pé mo fẹ́ fa ìlà mo fẹ́ ya line sí i. Ó yá kí ni ó máa jẹ́ o color so ká pé green mo fẹ́ lò green rí pé kò le rárá ṣó ti yé báyẹn. So o dẹ̀ sì tún lè zoom ẹ̀ ṣó ti yé. Kódà o lè save ẹ̀ sí orí kíní rẹ so save as ó rí pé ó gbé save as wá tàbí kí ni o save as image àbí save as PDF o sì tún lè copy rẹ̀ ká pé mo fẹ́ save as PDF ó ti rí ó dẹ̀ save ẹ̀ síbi tí mo fẹ́ kó wà. Ká pé mo save ẹ̀ sí nísìnyí báyìí pé ggplot ṣó ti yé ggplot ó rí pé bí mo ṣe save ẹ̀ tí n bá lọ sí fáìlì mi níbí báyìí sọ pé ó ti gbé PDF wá ṣó ti rí ó rí pé tó o bá ṣí PDF náà ṣó rí pé ó ti gbé nǹkan náà wá báyẹn ṣó ti yé wa báyẹn. So ó yá jẹ́ á tún ṣe fún another data set míì ó rí pé a ní data oríṣiríṣi ló wà níbi kíni o ló wà ní arrow tó bá arrow wá tí n bá tún fẹ́ wò wọ́n ó tẹ data so ká pé mo wá fẹ́ lo CO2 yìí ńkọ́ so tí ń ṣe carbon dioxide uptake in grass plant ó yá mo ní o lè tẹ fuel CO2 ṣó ti yé wa báyẹn. Then má gbàgbé tó bá fẹ́ mọ description kọ̀ọ̀kan wọn ó rí pé a ní kíni a ní plant nísìnyí treatment conc uptake ṣó ti yé. Tó bá fẹ́ mọ in tí conc CO2 gangan dúró fún mo ló ṣe kíni o ó tẹ question mark CO2 ó load rẹ̀ ó rí pé yóò gbé àwọn description rẹ̀ wá lẹ́gbẹ̀ẹ́ yìí so that ó lè kà á ṣó ti rí ó rí pé ó ń sọ ohun tí àwọn data yẹn jẹ́ fún wa àti ohun tí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn variable ṣe kíni àti tí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn variable jẹ́. Má gbàgbé lẹ́ẹ̀kan sí ó rí pé CO2 rẹ ni ká pé mo wá fẹ́ plot àwọn nǹkan mìíràn tí mo fẹ́ plot ẹ̀ síbẹ̀ ó yá jẹ́ á tún ṣe gẹ́gẹ́ bá a ṣe ṣé lẹ́ẹ̀kan ká pé mo fẹ́ plot conc yìí ṣó ti yé wa báhun against uptake ó rí pé méjì náà ni ká pa fẹ́ ṣe bíi tẹ̀ẹ̀kan ó yá ká fi lè ṣe kíni o ká fi lè tètè ṣe é kí n fi mọ̀ bóyá ó ti yé wa. Ṣùgbọ́n má gbàgbé jẹ́ n tún lo ọ̀nà míì tó yá fún ọ ká pé mo fẹ́ lo ggplot mo fẹ́ lo lò nínú fídíò tó kọjá tí à ń pè ní data manipulation pipe operator ó rí pé pipe operator òun náà ni pé kíni o data tí mo fẹ́ lò ká pé CO2 ni àbí màá sọ pé kíni o lẹ́yìn náà má gbàgbé pé lẹ́yìn náà ni pipe operator yìí dúró fún tó o bá tí mọ̀ lọ wo fídíò eléyìí tí mo ṣe kọjá ó rí pé lẹ́yìn náà ó wá kọ ggplot nígbà yẹn pa tún fẹ́ yàwòrán ni so ṣùgbọ́n nígbà tó o ti lo ggplot yìí ṣo mọ̀ pé ìtumọ̀ pipe operator yìí ni pé tó o bá ti gbé alákọ̀ọ́kọ́ yìí wá ìtumọ̀ ẹ̀ ni pé data mi rèé o lẹ́yìn pé mo ti gbé data mi fún ọ yá bá mi plot ẹ̀ o a já sí pé o ò ní bùkátà kó kọ data yìí mọ́ ló ti yá ó rí pé nǹkan mẹ́ta ìgbésẹ̀ mẹ́ta mo ló mọ gbé ọkọ̀ mọ kọ data rẹ lẹ́yìn náà aesthetic tí a mọ̀ sí mapping bóyá nínú kíni o nínú àpàtì rẹ bóyá SSCE àbí YSS lẹ́yìn náà geom bẹ̀ẹ̀ tó bá jẹ́ pé gplot ló lò ó ti sọ fún arrow rẹ pé n tí data tó mọ lò leléyìí a já sí pé o ò bùkátà láti ṣe kíni láti ṣẹ̀ sọ fún mọ́ níbí báyìí so in tí ó mọ tẹ̀lé lẹ́yìn rẹ̀ òun náà ni pé kíni o ó mọ sọ aesthetic rẹ ṣó ti yé mi báyẹn a pé mo fẹ́ kí kíni o conc mi kó wà ní x-axis eléyìí tí ń jẹ́ independent variable àti uptake jẹ́ n wò bóyá báyẹn náà ló rí o ti rí pé conc uptake ó yá ó rí pé tí n bá load rẹ̀ con ni mo kọ conc ló yẹ kó jẹ́ o ṣó ti yé wa ó rí pé ó ti gbé àpàtì mi wá eléyìí tó ti rí uptake ní x-axis y-axis conc ní y-axis ok lẹ́yìn náà kí la fẹ́ tún ṣe ó yá jẹ́ á tún ya dot plot má gbàgbé dot plot rẹ pé ó mọ jẹ́ geo point kí ni dot plot yóò mọ jẹ́ size is equal to 3 má gbé mo jẹ́ kí size yẹn jẹ́ 3 kò rí bó ṣe yà so ṣùgbọ́n tó o bá rí ó rí pé kíní un pé oríṣiríṣi àbí kí n tó lọ ká pé mo fẹ́ gbé colour sí
Ṣó ti yé wa báyẹn pé gbogbo dúdú yìí nísìnyí ká pé kí n tó tiẹ̀ lọ geopoint báyìí, ṣó ti yé báyẹn, kí n tó lọ sí geopoint mi, mo wá gbé colour mi sí báyìí, pé colour tí mo fẹ́ kó máa gbé wá, tí mo fẹ́ kó máa fi fún ní colour, ṣó ti yé, ká pé mo pè é ní, já wo inú àwọn data wa tó wà níbí báyìí, ká pé mo pè é ní bó bá ṣe jẹ́ treatment sí, so pé treatment òun ni ó máa fún ní colour. Lẹ́yìn náà plus jẹ́ n plot geo mi, point àbí, point, ó ti rí, ó rí pé ó ti gbé nǹkan wá, ṣó ti yé mi báyẹn, ó rí pé àwọn treatment yẹn, tó bá wo agbègbè yìí, ó rí pé ó sọ pé treatment yẹn non-chill àti chill, ó rí pé ó ti ṣe é pẹ̀lú colour, pẹ̀lú ìtumọ̀ ẹni pé ìdí ni pé mo ti gbé àwọn colour yìí sí láti ibí báyìí. Ó rí pé tó bá wo alákọ̀ọ́kọ́ níbi ìsàlẹ̀ mo ti gbé colour sí, á já sí pé o ò bùkátà láti dára rẹ láàmú, o lè gbé colour gan síbi aesthetic yìí náà, ipòkípò tó o bá rí kó gbé colour sí yóò ṣe kí ni o, yóò gbé jáde, ṣùgbọ́n tó bá fẹ́ gbé sí báyìí, ó sọ ohun tó fẹ́ kó máa ṣe kí ni o, tó fẹ́ kó máa fún ní colour. Bó wá ni tí n bá fẹ́ kó tóbi sí, bóyá size yẹn mo fẹ́ kó jẹ́ bí 4, já tún run ẹ̀, ó rí pé ó tóbi sí, ó rí pé ó tóbi sí. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, bó ni tó bá fẹ́ kó hàn lọ́nà ìsàlẹ̀ tí a mọ̀ sí transparent, o lè tún lo n tí à ń pè ní alpha, so alpha yẹn ká pé mo gbé 0.5 sí, ó rí pé àwòrán òun náà ó ṣe kí ni, yóò yàtọ̀, ó rí pé ó ṣe kí ni o, ó rí pé ó transparent wá sí kí ni, ó rí pé ó transparent wá sísàlẹ̀, ó rí pé ó transparent wá sísàlẹ̀. Ǹjẹ́ tí eléyìí bá yé wa, bó wá ni ká pé mo bá fẹ́ máa yà á, mo fẹ́ máa yà á pẹ̀lú treatment mi tàbí pẹ̀lú type mi, mo fẹ́ kó gbé wá fún mi lẹ́yọ kọ̀ọ̀kan, o lè lo ohun tá tún pè ní kí ni o, facet wrap, ṣó ti yé wa báyẹn, so facet wrap mi, já wo data wa, ká pé mo fẹ́ kó jẹ́ by type, bí type yẹn ṣe ṣí, wá lo nǹkan báyìí, wá kọ type sí, ó rí pé tí n bá ṣe túmọ̀ ẹni pé mo fẹ́ pín lórí kí ni o, lórí type tó gbé wá, ó rí pé tó bá wo type yẹn tẹ́lẹ̀, a ní Quebec, a ní Mississippi, ṣó ti yé wa báhun, a ní Quebec, a dẹ̀ ṣì ní kí ni, a ní Mississippi, ó rí pé ó ti ṣe kí ni, ó ti gbé wá, ó lè jẹ́ kó ṣe kí ni, ó lè jẹ́ kó hàn dáadáa. Nínú tó tún lè ṣe, bóyá jẹ́ n fún eléyìí ní 5 ká lè rí dáadáa, so ó rí pé kí ni iṣẹ́ facet wrap níbí báyìí, òun ni pé mo fi pín yà lọ́nà oríṣiríṣi tó pín sí, bóyá pẹ̀lú Quebec ni àbí Mississippi, ṣó ti yé wa báyẹn, so nínú àwọn ohun tó tún lè ṣe, òun náà ni pé o lè ṣe kí ni o lè label rẹ, so tí n bá fẹ́ label n tí mo lò leléyìí, labs, ká pé mo fẹ́ fún ní title, so bóyá title mi concentration of CO2, concentration of CO2, so ó rí pé yóò tún ṣe kí ni, yóò gbé wá lókè, ó rí pé ó ti gbé wá lókè wá, ó ti gbé wá lókè. Bó wá ni tó bá fẹ́ fún, jẹ́ kí theme yẹn níbi àpàtì yẹn, ó rí pé àwọn dúdú kan hàn lábẹ́lábẹ́, tó bá fẹ́ kó hàn ńkọ́, ó máa lo theme white, so theme black and white, so theme black and white, ó rí pé tí n bá lo theme black and white nísìnyí, ó rí pé gbogbo dúdú tó hàn un, ó rí pé ó ti lọ, ó rí pé a rí níbi àpàtì mọ́, ó rí pé ó rẹwà, ó rẹwà àbí ò rẹwà, ó rẹwà, ìtọ́wò lásán leléyìí, ó ti rí, tẹ́lẹ̀tẹ́lẹ̀ dúdú ló wà, ṣùgbọ́n nísìnyí àti gbé kí ni o, àti gbé kúrò níbi àpàtì yẹn, ó ti jẹ́ black and white, ó ti jẹ́ black and white. Kí n tó parí fídíò yìí, bó wá ni ká pé mo tún fẹ́ lo CO2 data yìí, mo fi wá fẹ́ fi ṣe box plot ńkọ́, ó tún tẹ̀síwájú CO2, ká pé mo fẹ́ lo pipe operator mi, so pé lẹ́yìn náà, lẹ́yìn tí mo ti gbé data mi wọlé, pé lẹ́yìn náà, so ti lẹ́yìn náà kí ni mo wá fẹ́ ṣe, má gbàgbé ggplot, mo lo bùkátà láti fi data sí, mo má gbàgbé pé nǹkan mẹ́ta lo gbọ́dọ̀ fi sí tẹ́lẹ̀, data, mapping àti kí ni o, geo, but o bùkátà láti fi data sí torí pẹ̀lú pipe operator yìí a ti sọ pé data òun ti wà ńlẹ̀, so yóò máa jẹ́ aesthetic, ká pé mo fẹ́ plot treatment, treatment mi níbí báyìí against uptake, ó rí pé box plot ni ó fún ọ, so kò lè fún ẹ, o lè lo dot plot mọ́ torí ó ní categorical variable kan àti kí ni, àti numerical níbí báyìí ni, ṣó ti yé mi, yóò jẹ́ treatment, eléyìí tó jẹ́ kí ni o, independent variable rẹ̀, so a dẹ̀ sì tún ní kí ni, a ní uptake, já ṣe é, so ó rí pé tó bá ṣe é nísìnyí, yóò ti gbé àpàtì rẹ wá àbí,
ti yé, ó rí pé a ti ní treatment uptake. Lẹ́yìn náà ó wá ṣe kí ni o, ó pe geometry tó fẹ́ kó hàn wá. Ṣùgbọ́n nísìnyí jẹ́ kí n lo box plot. Ó rí pé tí n bá lo box plot, tí n bá gbé sí, ó ti rí, ó rí pé ó ti gbé box plot yẹn náà wá fún mi, box plot fún mi. Tó ti yé báyẹn, ó rí pé ó dùn púpọ̀, ó rí pé o bùkátà láti máa dá ara rẹ láàmú, àrùyáyì púpọ̀. Ó yá, lẹ́yìn náà ká pé mo fẹ́ kó tún gbé point wá sí ńkọ́, so kó show kí àwọn point yẹn kó hàn yékéyéké níbẹ̀. Ó yá, ó rí pé tí n bá tún ṣe, ó rí pé òun náà tún ṣe kí ni, ó rí pé point yẹn náà ti ṣe kí ni, àwọn point yẹn tún hàn nínú rẹ̀. Tó ti yé wa báyẹn. Nǹkan míì tó tún lè ṣe ni pé even nínú àwọn point yẹn, o tún lè lo aesthetic fún tó yàtọ̀ sí tòkè pátápátá. Wípé nínú àpàtì plot yẹn, bóyá o fẹ́ kó tóbi sí ni o, àbí o fẹ́ kó ṣe kí ni o, o fẹ́ lo colour míì fún. So pẹ̀lú èdè o lè lo aesthetic, ó rí pé ó yàtọ̀ sí bí tòkè. Tó ti yé, má jẹ́ ó dàrú mọ́ ọ lójú o. Ohun tí òun ó máa ṣiṣẹ́ fún ni òun ní kí ni, òun ni àwọn no plot yẹn, kò ní ṣiṣẹ́ fún axis. Èyí tí o fẹ́ kó ṣiṣẹ́ fún axis nínú ggplot ló ti fi sí. Tó ti yé, a máa ní size, ká pé mo fẹ́ kí size yẹn kó jẹ́ kó wà determine pẹ̀lú kí ni, pẹ̀lú level of concentration rẹ̀. Ó yá, jẹ́ n run ẹ̀. Ṣó ti yé mi báyẹn? Ó rí pé ó ti ṣe é pẹ̀lú level of concentration, bí concentration yẹn bá ti tóbi sí, so tó bá dẹ̀ wù ẹ́, ó rí pé fún concentration, a jẹ́ sí pé tí concentration kan bá jẹ́ sí 75 yóò tóbi gan, òun ló jẹ́ kí ìyẹn ó tóbi. Ṣó ti yé? Bó wá ní colour mi ńkọ́, ká pé mo fẹ́ jẹ́ kí colour òun náà kó gbé wá, yà wò, bóyá pẹ̀lú kí ni o, pẹ̀lú bí plant yẹn, kó fi plant yẹn kó fi label colour. Ṣó ti yé? Wàá gbé plant sí i. Ó yá, so a já sí pé yóò gbé plant oríṣiríṣi, jẹ́ kí n wò dáadáa kí ni problem. Ó yá, uppercase P, ó rí pé tó bá run ẹ̀, ṣó ti yé mi báwọn, yóò gbé wá o. Ṣó ti rí? Ó rí pé ó ti gbé plan, jẹ́ n zoom ẹ̀ papọ̀. Ó rí pé ó ti gbé plant wá pẹ̀lú àwọn plant oríṣiríṣi, ó dẹ̀ gbé colour oríṣiríṣi náà ṣe kí ni, ó gbé sí wọn. Ó ti rí pé àrùyáyì púpọ̀, o bùkátà láti dá ara rẹ láàmú. Kódà o tún lè ṣe kí ni, o lè yí y-axis àti x-axis rẹ ní pàṣípàrọ̀. Bóyá nísìnyí tó bá fẹ́ yí ní pàṣípàrọ̀, ó máa lo chord flip. Ṣó ti yé báwọn? Orí chord flip yẹn, òun ni ó máa ṣe kí ni, ó rí pé x-axis mi yóò change. Ó ti rí, ó rí bí mo ṣe change, ó rí pé mo ti gbé x-axis mi wá, òní tó wà tẹ́lẹ̀ rèé. Ṣó ti rí n tó wà tẹ́lẹ̀? Ṣùgbọ́n nísìnyí mo ti yí ipò, ó rí pé treatment mi ó ti fẹ́ dàbí pé òun ló wà ní y-axis nísìnyí. So ó rí pé nígbà míì yóò bùkátà pa a fẹ́ ṣe kí ni o, a fẹ́ yí ipò. Má dẹ̀ gbàgbé, mo ní tó bá fẹ́ kó jẹ́ pé àpàtì rẹ kó jẹ́ bí black and white, kí ló lò? Black and white. Ó yá, ṣó ti rí báyẹn? Ó rí pé òun náà ti jẹ́ kí ni, kò sí dúdú nínú rẹ̀ mọ́, ó ti jẹ́ black and white. Ó yá, bó ní tó bá fẹ́ pín nípín, bóyá any ìpín tí ó bá jẹ́ facet wrap, bí mo ṣe lò ó lẹ́ẹ̀kan, facet wrap, kí ni ká fi pín o, já lọ, já wo bí kíni, bóyá ká pín pẹ̀lú type náà bí tẹ̀ẹ̀kan. Ó gbé symbol yìí sí, type. Ó rí pé yóò ṣe kí ni, yóò gbé bóyá pẹ̀lú Mississippi àbí Quebec. Ṣó ti rí? Ó rí pé ó ti ṣe bẹ́ẹ̀. Ó rí pé a ti ní Quebec àti ní Mississippi. Àrùyáyì púpọ̀. Bó ní tó bá fẹ́ label ẹ̀ ńkọ́, òun náà ò le rárá. Labs. Ó yá, title àbí? Kí ni ká fún un ní title? Sọ. Ká pé title tá fẹ́ fún un náà ni pé chilled versus non-chilled. Ó rí pé tí n bá ti ṣe é gbàrà, yóò ṣe kí ni o, yóò ṣe sí i. Bó ní tí n bá fẹ́ gbé x-axis, tí n bá fẹ́ label x-axis náà bákan náà ńkọ́, o lè label x-axis náà, ó sọ pé x, ṣùgbọ́n x-axis mi ti ní nǹkan mi bẹ́ẹ̀, ká pé o fẹ́ label ẹ̀ ní nǹkan mi, bóyá fún àpẹẹrẹ mo fẹ́ pè ní Gàfárì. Ó ti rí, ó rí pé yóò change x-axis mi sí Gàfárì, ó ti change sí Gàfárì. So òun ni pé ká pé o fẹ́ irú èyí tó gbé wá, o lè change ẹ̀. Ṣó ti yé? Ká pé o fẹ́ change y-axis náà, òun náà máa jẹ́ kí ni, yóò máa jẹ́ y, so bóyá Fátímà. Ṣó ti yé? So bóyá o like n tó wà ńbẹ̀. So eléyìí ni bó ṣe máa ṣe kí ni o, eléyìí ni bó ṣe máa ṣe, ló ṣe máa ya àwòrán rẹ. Ó rí pé ó yááyì. Ǹjẹ́ tí eléyìí bá yé ọ, mò ń gbà ọ́ níyànjú láti subscribe sí orí ìkànnì mi
kó lè máa gbádùn àwọn fídíò eléyìí tí màá tún ṣe níjọ́ iwájú. So nínú àwọn fídíò tó ń bọ̀ màá tún máa ṣàlàyé bó ṣe lè plot àwọn oríṣiríṣi rẹ̀, bóyá bar chart ni o, histogram ni àti bó tún ṣe lè ṣiṣẹ́ pẹ̀lú àwọn èdè mìíràn tó wà níbẹ̀. Ǹjẹ́ tí eléyìí bá yé ọ, mò ń gbà ọ́ níyànjú láti subscribe sí orí ìkànnì mi, kó mú kíní aago tí ó lè máa sọ fún ọ pé mo ti gbé fídíò míì ṣe, kó sì bá mi sọ fún àwọn akẹgbẹ́ rẹ. Títí máa fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀, o ṣeun.